nínú ìwé òfihàn orí kejì ẹsẹ̀ ẹ̀rìndínlọ́gbọ̀n. Jésù Kristi ó wí bá létí ìjọ wí ọ̀nìkọ́ni kó bá ṣẹ́gun kó borí kó làkàkà kó ṣẹ́gun ayé kó ṣẹ́gun èṣù kó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ kó ṣẹ́gun kété ẹran ra ọjà kó yá ṣe ìlérí kó òrùrábà èèrà kó bá ṣẹ́gun kó pa ọṣẹ́ òun kó pamọ́ nǹkan tẹnumọ́ nínú ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n lé yìí ni oṣù lérí àtòkè àkó wọn yàn àgbàdé o wọn àdẹ̀ mágbára kàn ká mú ṣe àkóso ìyàn orílẹ̀-èdè ṣe lépa ìdìbò láàmúyàn á fún wọn lágbára àrẹ àṣẹ àkóso orílẹ̀-èdè yìí ni pé à ń lépa àtòpín nínú ìjọba Jésù ìlérí kò ṣe san ìlérí kò jẹ́ pé wọn yóò gbẹ́kẹ̀lé ni ìlérí kò jẹ́ pé ó yẹ kẹ́ gbà ọ́ lè yànjú kẹ́ rú ọ́ sókè torí kẹ́ òun fúnra rẹ̀ ó ṣẹ́gun torí Bíbélì wí Jésù Kristi torí ògo kan gbé kalẹ̀ lówájú rẹ̀ yóò mọ́ra da àgbélébú yóò jòyà títí débi ikú orí àgbélébú torí pé láàrin sí òṣẹ́gun láàrin sí òlàkàkà ọ̀nìyàn yóò gbadé o láàrin sí àgbélébú láàrin sí òjòyà ayé ọ̀dọ́ ni ká gbà á là torí bá a sì kọ́ o nílò àti ṣẹ́gun kẹ́wọ̀n kò á ṣẹ́gun kétí wọn ni kò fẹ́ yí ọmọ lẹ̀ kò fẹ́ rìn ọmọ lẹ̀ kò fẹ́ gba ẹ̀mí aṣẹ́gun kò nínú ayé rẹ̀ yálà lépa tẹ̀mí lépa tọ́ra lépa tọkàn wọ́n gbọ́dọ̀ làkàkà wọ́n gbọ́dọ̀ gbáradì láti ṣẹ́gun ran àkọ́kọ́ nínú rẹ̀ kèsùlù kọ́mọ́ṣẹ́ kẹ̀ǹbẹ́ Ádámù àti Éfà lẹ́jẹ̀ ẹni òun lẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni ní kọ́kọ́rọ́ kò jù kéèlò láti méèyàn ni láti mú janlẹ̀ kéèyàn ni wọ́n bá dẹ̀ tẹ́lẹ̀ lálẹ̀ ṣe láàdàbí ayíyán kó bá ti gbé yìí lélẹ̀ agbára rẹ̀ ọ̀pẹ̀lẹ̀ yìí ni Jésù Kristi kó bá ti ṣẹ́gun ẹ̀ṣẹ̀ kó dúró ṣinṣin torí pé wàá dojúkọ òdánwò òjì àjà ọ́ òyìrì o á sójú ọ̀nà rẹ èèyàn ráyé gan á kọ́ èèyàn ọ̀nìyàn á ṣe òdíọ́ lójú ọ̀nà rẹ wàá lé òjákulẹ̀ nípa tọra àti lóríṣiríṣi ọ̀nà wàá rí nǹkan jẹ́ pé a fẹ́ di ọ lọ a fẹ́ yà ọ́ lépa a fẹ́ gbójú rẹ kó lójú ọ̀nà kò í mú ni wàá rí òjẹ́lùyà wàá rí òyìrì o àtòdán o wàá dẹ̀ rí nǹkan jẹ́ pé àyà tí ọ wí sèyìn 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 òun ni Jésù yá rántí ọ̀tẹ̀ mọ́ ọjọ́ létí wẹ́ lọ́ra ọjọ́ náà o wí ọ̀nìkan bá ṣẹ́gun kọ̀ mọ̀ yìí ni wí wọ́n gbọ́dọ̀ mórìtì kọ́ dẹ̀ ṣẹ́gun kọ́ darapọ̀ mọ́ ìrẹ́ra kẹ́ ẹ̀ jẹ́ àrírẹ̀ wú wọn lágbèdè méjì ọ̀nà nínú eré òjé kan ti yàn àrímọye ọ̀nà náà ló ní bá o ọ̀rẹ́ tí mi gbàgbọ́ ẹ̀ pè tán ààrẹ asọ̀tàn ayé jẹ́ nígbà kan ti dúró déédéé pẹ̀lú Ọlọ́run ṣùgbọ́n ẹranra ti ṣẹ́gun ran èṣù ó ti ṣẹ́gun ran ayé ó ti ṣẹ́gun ran òjẹkújẹ ó ti ṣẹ́gun ran òmùkómù ó ti ṣẹ́gun ran ukú ti ṣẹ́gun ran ukú tẹ̀mí òpèníjà ó ti ṣẹ́gun ran inúnibíni ó ti ṣẹ́gun ran òkórìíra ẹ̀hàn ènìyàn ó ti ṣẹ́gun ran òkè àti pẹ̀tẹ́lẹ̀ ó ti ṣẹ́gun ran òyàn àti àjàkálẹ̀ àrùn ó ti ṣẹ́gun ran àríráṣọ ó ti ṣẹ́gun ran àríré ó jẹun ó ti ṣẹ́gun ran ó ti gba ògbàlà lọ́rùn nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n èké àyà kò nínú òfin Ọlọ́run ọ̀rẹ́ asọ́lẹ̀yìn òrèyìnwé aju aṣẹ́gun lọ
torí pé èsùn kò yẹ kẹ́ ẹ̀ yá bóyá òyàn ni bóyá àrèlé ó ni bóyá kétékété kẹ́ ẹ ṣẹlẹ̀ nípa ọrọ̀ ajé kẹ́ ẹ lọ láyìíkára òun ni Jésù ti mọ kétékété ká á sójú ọ̀nà ra o òun ní wíwà lẹ́ tààràtà lẹ́rán ara rẹ̀ ní wíwà ọ̀rọ̀ ìyá ṣèlérí bí ká mórí tí o ká bá yóò mórí tí ká bá yóò gbìyànjú ká bá yóò ṣẹ́gun kété wọn ni kò jẹ́ pé ó ti fa ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ju àgbélébú rán sọnù ó sẹ́yìn sínú ayé ìhàn nìkan bá ṣẹ́gun wọn à má dé kó adé kẹ́ ẹ̀ adé ò ṣẹ́gun adé ká mú ṣe àkóso ìhàn orílẹ̀-èdè ayọ̀lẹ́lá jẹ́ o kan bá kà ọ́ mọ́ra ẹ̀yà ṣẹ́gun lẹ́yìn ayé líbe ọní bá ṣẹ́gun máa gbàdúrà kọ́ pé nípasẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀ wẹ̀yà lọ́ra ẹ̀rá kò ṣẹ́gun èṣù kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀ kò ṣẹ́gun ayé Òjó lórúkọ mi ọmọ Àbálábí tán ọní kan gbàlà kan mú kọ́kọ́rọ́ ṣẹ́gun kòré ká ríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.